ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ó kí gbogbo olùwòran yìí pé ẹ káàbọ̀ sí inú ètò oore ọ̀fẹ́ fún ọjọ́ ti òní. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi, oore ọ̀fẹ́ náà kò ní fò yín ru. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwuyì láti inú ìjọ Nazareth Baptist Church ọ̀gá ńlá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run àánú tí ń fàánú bẹ àwọn ènìyàn tirẹ̀ wò ní ìgbà gbogbo. Bàbá, àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí lówùrọ̀ yìí, bá mi fi àánú ọ̀rọ̀ rẹ bẹ̀ wọ́n wò. Kí ìdè ayé wọn kó tú kó sì já. Kí ìlérí àti májẹ̀mú ìwọ Olúwa kó lè wá sí ìmúṣẹ nínú ayé wọn. Kí èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ kan pasán. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, mo ní kó rí bẹ́ẹ̀. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àkòrí ọ̀rọ̀ mi tí òwúrọ̀ yìí tí mo fẹ́ ká jọ gbéyẹ̀wò, òun náà ni mo pè ní ìpè Ọlọ́run àti àwáwí ènìyàn. Ìpè Ọlọ́run àti àwáwí ènìyàn. Mo fẹ́ ká mú Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run kí a jọ yẹ̀ ẹ́ wò nínú ìwé Exodus orí 4 ẹsẹ̀ 10 sí 17 tí ó kà báyìí. Mósè sì wí fún Olúwa pé, Olúwa, èmi kì í ṣe ẹni ọ̀rọ̀ sísọ nígbà tíjọ́ wá, tàbí láti ìgbà tí o ti ń bá ìránṣẹ́ rẹ sọ̀rọ̀, ṣùgbọ́n olóhùn wúwo ni mí àti aláhán wúwo. Ọlọ́run sì wí fún pé, ta li ó dá ẹnu ènìyàn, tàbí ta li ó dá odi, tàbí adití, tàbí aríran, tàbí afọ́jú? Èmi Olúwa ha kọ́. Ǹjẹ́ lọ nísinsìnyí, èmi ó sì pẹ̀lú ẹnu rẹ, èmi ó sì kọ lé èyí tí ìwọ ó wí. Òun sì wí pé, Olúwa, èmi bẹ̀ ọ́, rán ẹni tí ìwọ ó rán. Inú Olúwa sì ru sí Mósè. Ó sì wí pé, Árónì arákùnrin ọmọ Léfì kò há wá. Èmi mọ̀ pé ó lè sọ̀rọ̀ jọjọ, àti pẹ̀lú kíyèsí ó sì ń bọ̀ wá ìpàdé rẹ. Nígbà tí ó bá sì rí ọ, òun ó yọ̀ nínú ọkàn rẹ̀. Ìwọ ó sì sọ̀rọ̀ fún un, ìwọ ó sì fi ọ̀rọ̀ sí ilé ẹnu. Èmi ó sì pẹ̀lú ẹnu rẹ̀, àti pẹ̀lú ẹnu tìrẹ náà, pẹ̀lú ẹnu rẹ̀. Èmi ó sì kọ́ yín ní èyí tí ẹ̀yin ó ṣe. Ẹsẹ̀ 16, òun ni yóò sì máa ṣe ògbìfọ̀ fún àwọn ènìyàn. Yóò sì ṣe, òun ó máa jẹ́ ẹnu fún ọ, ìwọ ó sì máa jẹ́ bí Ọlọ́run fún un. Ẹsẹ̀ tí wọ́n ti dánu dúró fún àgbéyẹ̀wò, ó sọ wípé ìwọ ó sì mú ọ̀pá yìí lé ọwọ́ rẹ, èyí tí ìwọ ó máa fi ṣe iṣẹ́ àmì. Mo tún dá yín padà sórí àkòrí wa tí ó sọ wípé ìpè Ọlọ́run àti àwáwí ènìyàn. Ìpè Ọlọ́run àti àwáwí ènìyàn. Kí ló túmọ̀ sí? Ìpè túmọ̀ sí ohùn Olúwa tí ó ń pe ẹnìkan fún iṣẹ́ pàtàkì tó fẹ́ kó jẹ́. Ohùn Olúwa tí mo bá fẹ́ kó yé wa dáadáa, tẹ́ bá kíyèsí bí àwa ènìyàn gangan tí máa ń pe ọmọlàkejì wa, tá a bá ní ohùn kan bá a sọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ lóhùn Olúwa. Àwọn Yorùbá máa ń pa òwe kan, wọ́n ní òun pe ni kì í pe ní ṣeré.
Ọlọ́run fúnra ara rẹ̀ tó dá ìran ènìyàn ó mọ ìdí pàtàkì tó fi dá ẹnì kọ̀ọ̀kan wa. Ní ibi tí a kà nínú ìwé Ẹ́kísódù orí 4 yìí, tí a bá kíyèsí ẹsẹ̀ láti ẹsẹ̀ 10 sí 17 yẹn, a ó rí wípé ohun kankan ti ṣẹlẹ̀. Tí a bá kọjá lọ sínú Ẹ́kísódù orí 3 tí a bá lọ sẹ́yìn, a ó rí wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n wà nínú ibi tí a ti ń dá wọn ní oró ni o. Ṣùgbọ́n tí Ọlọ́run fẹ́ kó wọn yọ kúrò nínú àjàgà ìdálóró yẹn, ó sì ń wá ọ̀nà ta ló fẹ́ lò. Ìwọ olùgbọ́ mi, mo mọ̀ wípé látìgbà tí Ọlọ́run ti dá sórí òkè pé alààyè tí ìwọ náà ti gbọ́njú tó ti mọ ọ̀tún yàtọ̀ sósì, ẹ̀mí Ọlọ́run ó máa bá ọ sọ nǹkan kan o. Jẹ́jẹ́ mọ̀ pé nítorí àléébù tí Mósè ní kò fẹ́ dáhùn sí ìpè Ọlọ́run. Kí sì ló fà á? Nítorí pé Mósè gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ó rántí ẹ̀ṣẹ̀ tó dá. Nínú ìwé Ẹ́kísódù orí 3 níbi tó ti gbèjà arákùnrin rẹ̀ tó ti lu ẹnìkan pa tí ó sì bò ó mọ́lẹ̀ tí àṣírí yẹn tú tó sá lọ sí ọ̀dọ̀ bàbá tá à ń pè ní Jethro. Ṣùgbọ́n nígbà tó Ọlọ́run farahàn níbi tó ti da ẹran lọ, Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún pé òun ó pẹ̀lú ẹ̀. Ṣé Ọlọ́run ò rí gbogbo ìgbà tí ó bo èèyàn mọ́lẹ̀ yẹn ni? Ó kúkú rí. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run yìí jẹ́ aláàánú, nígbà míì á fojú fo ẹ̀ṣẹ̀ ènìyàn nítorí tó fẹ́ fi dá lára. Ọlọ́run fojú fo ẹ̀ṣẹ̀ Mósè, ó sì pè é sí iṣẹ́. Lótìtọ́ ni Mósè jẹ́ akálòlò, ṣùgbọ́n Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ̀ wípé ta ló dá gbogbo ẹ̀yà ara? Kì í á ṣe èmi ni. Ọlọ́run ló dé èèyàn kúkúrú, ló dá gúngùn, ló dá ẹni tó tínrín, ó dá odi, ó dá arọ, ó dá ẹni tí ò lè kúrò lórí òkè pẹ̀ tí ń wọ́ bí ejò. Ṣùgbọ́n ó fẹ́ fi dára. Àṣìṣe ò sí lọ́wọ́ Ọlọ́run. Bí Ọlọ́run bá mú ọ tó bá mú ọ kúrò ní gòríta kan, á mú ọ lọ sí gòríta kan. Mósè ní akọ́lòlò lòun. Ọlọ́run ní ìyẹn èé ṣe àwáwí. Ohun tí mo fẹ́ lù ọ́ fún kì í ṣagbára rẹ ló fi ṣe. Ṣùgbọ́n nígbà tí ó bá tó àkókò, ó mọ̀ pé èmi ni Ọlọ́run. Ó sọ títí débi pé inú Ọlọ́run rú. Jẹ́jẹ́ mọ̀ pé oríṣiríṣi irú nǹkan báyìí náà ló ṣẹlẹ̀ nínú ìran ènìyàn lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ni Ọlọ́run ti pè, ṣùgbọ́n tí wọ́n ń ṣe àwáwí lọ́nà kan tàbí ọ̀nà mìíràn. Ọlọ́run tó gbìn ọ́, tó dá ọ, ọmọ irú ẹ̀bùn tó gbé sínú ayé rẹ, àkókò tó yẹ kó lò ọ́ fún ìṣelógo rẹ̀, ni ló ń pè ọ́ ni, àmì ló ń pè ọ́ yẹn. Tó o bá lè dá lóhùn, báwo ni o bá ṣe dá Ọlọ́run pẹ̀lú mi lọ́wọ́ àárọ̀ kó lè ṣiṣẹ́, kó lè gba ìṣelógo títí ọ̀sán sọ́jọ́ alẹ́ rẹ̀, kọ́kàn rẹ̀ lè balẹ̀, kínú rẹ̀ lè dùn, káyọ̀ rẹ̀ lè kún, kó lè so èso fún Ọlọ́run. Ṣùgbọ́n ó kọ̀ lọ́jọ́ àárọ̀, ó tún pè é lọ́sàn-án, ó kọ̀. Ọjọ́ alẹ́ ló ń lọ yìí. Arákùnrin àti arábìnrin, ṣé Ọlọ́run náà ò ti pè wọ́n náà lọ́nà kan tàbọ́nà mìíràn? Ṣé kìí ṣe pé ó ń ṣàwáwí? Bóyá nítorí àìní rẹ, bóyá nítorí ìṣòro tó ń dojúkọ, àbí bóyá nítorí àwọn ogun kan tó ń jà ọ́. Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ajagun ṣẹ́gun ni Ọlọ́run tí kìí gbé ìbọn bí ènìyàn? Ó mọ ìṣòro rẹ, ó sì mọ̀ bí ó ṣe mú ìṣòro náà kúrò. Bó o bá lè dá lóhùn lónìí tí o ṣe àwáwí, tó o rò pé nítorí ìṣòro ayé rẹ tí ń bẹ nínú ayé rẹ yẹn, ó lè ṣe ìdènà gbòkú fún iṣẹ́ Olúwa, tó o bá lè dá lóhùn. Arákùnrin àti arábìnrin, jẹ́ o jẹ́ mọ̀ wípé aláàánú ni Ọlọ́run. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò. Orí ọ̀fẹ́ ọjọ́. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Ẹṣẹ́ kan lọ́lọ́run pé kó dáhùn lóhùn, òun fẹ́ rán níṣẹ́. Arákùnrin yìí nígbà tó jáde nínú ìwé gíga rẹ̀ nínú yunifásitì, ó sọ fún Ọlọ́run pé kọ́lọ́run ó ní sùúrù, pé tí òun bá parí bóun ṣe parí, òun fẹ́ wáṣẹ́ ṣe. Torí pé ọkùnrin tó bá ka ìwé báyìí tí ó bá níṣẹ́ lọ́wọ́, ọ̀tọ̀ ní èrò tí àwọn òbí rẹ̀ ó máa rò. Ọlọ́run gbà láàyè. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé oríṣẹ́ báǹkì, ó sì ṣiṣẹ́ títí wọ́n fi gbé dé ipò mọ́níjà. Ọlọ́run kàn sí pé àkókò náà ti tó. Ó tún ṣe àwáwí, ó ní bàbá,
ẹ jẹ́ kí n ní mo ti ní ìyàwó, ẹ jẹ́ kí ìyàwó mi ó bímọ. Ọpẹ́ tá a ti ṣègbéyàwó, Ọlọ́run ṣe nìyẹn ni, ó fún lọ́mọ bíi 4, ó tún bímọ 4 tán. Ọlọ́run lákòókò ti tó, ó tún ṣe àwáwí wípé òun fẹ́ kọ́lé, òun fẹ́ káàsì. Ọlọ́run tún gbà láàyè. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, arákùnrin mà dé, ó mà ṣí àyà rẹ̀ lè. Ṣé ẹ sì mọ̀ pé Ọlọ́run tó bá pinnu láti ṣe nǹkan, ẹni tí ó di lọ́wọ́ ò sí. Bíbélì wípé ta lòkè gíga níwájú Sérúbábélì. Arákùnrin àti arákùnrin yìí, nítorí pé kò tètè dáhùn, ó ń fi àwáwí, ó ń fi sún ìlérí àti májẹ̀mú Ọlọ́run síwájú. Kí lọ́lọ́run ṣe? Wọ́n ní lójijì wọ́n kàn dá dúró níbi iṣẹ́. Ìyẹn ọ̀kan yìí kò tíì tó. Nínú ibi tó ti ń lọ sí ilé ìsìn, ó ń ṣiṣẹ́ takuntakun pẹ̀lú owó rẹ̀ fún Ọlọ́run. Níbẹ̀ ló bá sáré lọ tọ́tọ́ ìránṣẹ́ Ọlọ́run lọ, wọ́n gbàdúrà fún un. Ìránṣẹ́ Ọlọ́run bí tó ti ń gbàdúrà lọ́lọ́run sọ fún ìránṣẹ́ Ọlọ́run pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí òun ò tí ì bẹ̀rẹ̀ nǹkan kan. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ilé iṣẹ́ bíi 3 tó gbójúlé, ọjọ́ kan níná ṣẹ́ nínú ilé iṣẹ́ yẹn tó sì pa ilé iṣẹ́ yẹn run. Àwọn tó fara pa wọ́n pọ̀. Ó tún kúrò ńbẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run tún gorí òkè lọ, tó gbàdọ̀ Olúwa bá mi dáríjì arákùnrin yìí. Ó ní mo pè é pé kó wá ṣiṣẹ́, ó wá ń fò ní dọ́là fẹ́mi, mi ò tí ì bẹ̀rẹ̀ lọ́jọ́ ayé, mi ì tí ì bẹ̀rẹ̀ inú ayé rẹ̀. Ó sì tún kù nìbọn rò. Kí ló tẹ̀lé? Àwọn ọmọ 4 tó bí 3 kú lọ́jọ́ kan náà. Ẹ wo àìtètè dá lóhùn, àìtètè dá Ọlọ́run àwáwí tó ṣe sí Ọlọ́run. Ẹ wo tó wá bí fún, ẹ wo gbogbo tó gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí Jóòbù. Ọ̀sán kan òru kan, Jóòbù ò dẹ́ṣẹ̀ o, torí pé Bíbélì pè ní olótìtọ́, ẹni tó bẹ̀rù Ọlọ́run tó sì kórìíra ìwà ẹbí. Síbẹ̀ èṣù dánwò. Mélòó lẹni tó wá kọ iṣẹ́ Ọlọ́run. Ìwọ olùgbọ́ mi, tí ò ń gbọ́ ọ̀rọ̀ yìí, mo mọ̀ wípé ọ̀rọ̀ náà kò ní jáde lásán láì ṣe pé ó bá ayé rẹ pàdé. Ṣé kìí ṣe pé Ọlọ́run ti ń pe ìwọ náà, tó o ti ń wá àwáwí lọ́nà kan àbọ́nà mìíràn, tó o ti ń fi òní dá ọ̀la? Ọlọ́run fẹ́ lò ọ́ fún àwọn ọkàn kan láti gbàlà. Báwo ni ò bá ṣe dáa tó lónìí tó o bá lè dá Ọlọ́run lóhùn, tí o sì gbé ìgbésẹ̀ láti ṣiṣẹ́ náà? Sórí gbogbo ohun tó ń dí ọ lọ́wọ́ yẹn, ìwọ sọ fún tó o bá sọ fún, á mọ ọ̀nà àbáyọ láti dá ọ nídè, láti yanjú ìṣòro rẹ. Ìhìnrere Mátíù orí 6 ẹsẹ̀ 23, ó ní ẹ kọ́kọ́ máa wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ náà, ó ní èyí tó kù a ó fi kún. Wá Jésù lónìí, òun ni ọ̀nà àbáyọ. Dáhùn sí ìpè Ọlọ́run, wàá sì ra àánú gbà. Dáhùn sí ìpè Ọlọ́run, wàá ra àánú gbà. Tó o bá lè gbé ìgbésẹ̀ àkọ́tún yẹn lónìí, mo fi dá ọ lójú wípé ìṣòro ayé rẹ ó tán. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ ìyè tó jáde yìí. Lábẹ́ oore ọ̀fẹ́ fún òní, oore ọ̀fẹ́ ni àwọn èèyàn wọ̀nyí rí gbà láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣàwáwí lóòótọ́, ṣùgbọ́n mo gbàgbọ́ pé irú àkókò yìí ẹ ó lò láti tú ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìdè èyí tí Sátánì fi ń jà wọ́n lógun. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Olúwa bá mi tú wọn sílẹ̀. Agbára tí máa ń mú kí ènìyàn yára kánkán láti gbọ́ ohùn Olúwa, láti ṣe ìfẹ́ Ọlọ́run, kó wọnú ẹ̀yin olùgbọ́ yìí lọ. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, gbogbo àwọn ẹ̀bùn ire ayé rẹ tó ti sọnù nítorí àìlètètè dáhùn sí ìpè Ọlọ́run, Olúwa yóò dá padà bí o ṣe ń gbé ìgbésẹ̀ àkọ́tún yẹn. Mo gbàdúrà lórúkọ Jésù, àánú tó tayọ wàá sì rí gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.